Ẹ̀kaalẹ́ àkùṣe látòórọ̀ ìròyìn àṣálẹ́ dóṣùgbọ́n láti lè ṣe ẹni tí Ìjẹ̀bú Òde Ayọ̀mídé Ògúnkànmí lórúkọ oníròyìn ẹgbẹ́ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Adelé ọ̀gá àgbà àjọ ọlọ́pàá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn ni wọn yóò búra fún ní ọ̀sẹ̀ tó ń bọ̀ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà àjọ ọlọ́pàá lẹ́yìn tí ìgbìmọ̀ tó ń ṣàkóso iléeṣẹ́ ọlọ́pàá ti fọwọ́ sí ìyànsípò rẹ̀. Musbau Dawahab ló jábọ̀ ìròyìn. Àwọn mùsùlùmí ni wọ́n ti gbà níyànjú láti lo àǹfààní ìmọ̀ ẹ̀rọ ayélujára láti fi ṣe ìdàgbàsókè ìgbésí ayé wọn àti fún ìdàgbàsókè ẹ̀sìn Islam. Ọ̀mọ̀wé Muritàlá Olókè, olùkọ́ láti ẹ̀ka ìmọ̀ ẹ̀sìn ní ilé ẹ̀kọ́ gíga ti ìpínlẹ̀ Èkó ló sọ̀rọ̀ àmọ̀ràn yìí fún àwọn mùsùlùmí nígbà tó ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ààwẹ̀ Ramadan tí mọ́sálásí gbogbo ti iléeṣẹ́ ọlọ́pàá agbègbè Ìjẹ̀bú Òde ṣàgbékalẹ̀ rẹ̀. Ẹgbẹ́ròyìn náà síwájú sí i. Tó ń bá àwọn mùsùlùmí òde kọ́ ààwẹ̀ oṣù Ramadan tí wọ́n pe àkórí rẹ̀ ní ẹ̀kọ́ ìmọ̀ ayélujára, ìtàn àgbékalẹ̀ àti ṣíṣàlàyé ojú àìtọ́ tí wọ́n fi ń wo àwọn mùsùlùmí tí mọ́sálásí gbogbo iléeṣẹ́ ọlọ́pàá agbègbè àṣẹ ní Ìjẹ̀bú Òde ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn mùsùlùmí òdodo. Ọ̀mọ̀wé Muritàlá Olókè láti ilé ẹ̀kọ́ gíga ìpínlẹ̀ Èkó ṣàpèjúwe ìmọ̀ ẹ̀rọ ayélujára gẹ́gẹ́ bí ọ̀nà tó lágbára láti tan ẹ̀sìn Islam káàkiri ayé bí wọ́n bá lò dáadáa. Ọ̀mọ̀wé Olókè rọ àwọn mùsùlùmí láti lo ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé fún ìtẹ̀síwájú ẹ̀sìn Islam dípò bí wọ́n ṣe ń lò ní ọ̀nà tó lè pa ẹ̀sìn lára. Láti fi fúnra wa ní ìró tó ń pè ní information, láti fi share knowledge ìmọ̀ àti láti fi polongo ẹ̀sìn lọ́nà tí ẹ̀sìn máa fi yé àwọn èèyàn sí. So ká má lo social media ìyẹn ayélujára ní ọ̀nà tó jẹ́ pé ó lè máa bọ orúkọ Islam jẹ́ àbí tó lè máa jẹ́ kí ẹ̀sìn kó máa hun àwọn tí wọ́n ti máa ṣe kó máa hun ṣe. Ìdí tá torí ẹ̀ gbé ètò ìkàlẹ̀ nìyẹn. Nínú ọ̀rọ̀ ìmáàmù fún mọ́sálásí gbogbogbò ti iléeṣẹ́ ọlọ́pàá agbègbè tí ó wà ní Ìgbẹ̀bà, Imam Samsudeen Lawal sọ pé ìdánilẹ́kọ̀ọ́ náà jẹ́ apá kan nínú ètò àwùjọ ti agbègbè Ìgbẹ̀bà láti fi kọ́ àwọn mùsùlùmí nípa àǹfààní àti ìpèníjà tó wà nínú ìmọ̀ ẹ̀rọ ayélujára ti ayé òde òní. Kálukú wa ká bira wa pé kí là ń fi àwọn social media wa yìí ṣe, kí là ń fi wọ́n ṣe, torí pé tọ́lọ́run bá sọ pé ká ṣọ́ kọ̀kọ̀ wa ká bẹ̀rẹ̀ Ọlọ́run bá ní kọ̀kọ̀ àti ní gbangba. Àwọn fóònù tá a gbé lọ́wọ́ yẹn privacy là ń enjoy lórí ẹ̀ o, ó wà private sí wa, so gbogbo ohun tá a bá ń ṣe lórí ẹ̀ ká bẹ̀rù Ọlọ́run bá, torí pé lára ìkọ̀kọ̀ wa ní àwọn fóònù wa yẹn. Díẹ̀ lára àwọn olùjọ́sìn ní mọ́sálásí náà ṣàpèjúwe ìdánilẹ́kọ̀ọ́ náà gẹ́gẹ́ bí ohun tó wúlò gan fún dídènà àṣìlò ẹ̀rọ ayélujára. Eléyìí ó jẹ́ kó yé wa pé bá a ṣe máa lo ẹ̀rọ ICT a gbọ́dọ̀ wà careful because nǹkan téèyàn bá sọ lénìí ó máa wà ICT gbàgbé nǹkan ó máa wà ń bẹ̀ ni. Orí àwọn ẹ̀rọ ayélujára káyé máa propagate àwọn nǹkan tí ó dáa ká dẹ̀ propagate Islam lọ́nà tó tọ́. Wọ́n sì tún pè fún ìtẹ̀síwájú irú ìdánilẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ láti lè múra sílẹ̀ dáadáa fún àwọn ìpèníjà ọjọ́ iwájú láti lè ṣe ẹ̀yìn ti Ìjẹ̀bú Òde. Ní ìtẹ̀síwájú, àwọn mùsùlùmí òdodo ni wọ́n ti gbà níyànjú láti máa lo ẹ̀rọ ayélujára ní ọ̀nà tó lè ṣèrànlọ́wọ́ fún ìtànkálẹ̀ ẹ̀kọ́ Islam àti àmúlò ìwà rere. Ọ̀rọ̀ àmọ̀ràn yìí ni Sheikh Ridwan Adébáyọ̀ sọ nígbà tó ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ààwẹ̀ Ramadan 2026 tí àjọ tó ń ṣètò ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn mùsùlùmí lórílẹ̀‐èdè Nàìjíríà ṣàgbékalẹ̀ fún àwọn mùsùlùmí òdodo. Blessing Adéoyè wà ní Ìjẹ̀bú Òde níbi tí ìdánilẹ́kọ̀ọ́ náà ti wáyé, ó sì jábọ̀ròyìn pé àkòrí ìdánilẹ́kọ̀ọ́ náà ni àwọn mùsùlùmí orílẹ̀‐èdè Nàìjíríà ìdojúkọ ẹ̀rọ ayélujára àti ojútùú rẹ̀. Ìgbọ́ròyìn náà síwájú sí i. Ìdánilẹ́kọ̀ọ́ ààwẹ̀ Ramadan tí àjọ tó ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn mùsùlùmí ṣètò kó ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí òdodo pọ̀ láti ronú lórí ojúṣe ẹ̀mí àti àwùjọ tó wà lórí mùsùlùmí. Nínú ọ̀rọ̀ àpilẹ̀kọ rẹ̀, Ameen ti àjọ náà, Ọ̀jọ̀gbọ́n Jimoh Oyèlé ṣàlàyé pé ààwẹ̀ Ramadan jẹ́ àyípadà rere nínú ayé onígbàgbọ́ kí wọ́n lè súnmọ́ Ọlọ́run sí i. Ọ̀jọ̀gbọ́n Oyèlé ṣàlàyé pé àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ti ọdún yìí ó sì rọ àwọn mùsùlùmí láti mọ pàtàkì lílo ẹ̀rọ ayélujára láti fi gbé ìwà rere àti ẹ̀kọ́ ẹ̀sìn Islam ga. Máa tako ara wọn, wọ́n ń lò láti máa fi bú ara wọn, wọ́n ń lò láti máa fi yẹ̀yẹ́ ara wọn, wọ́n ń lò láti máa fi tú àṣírí ara wọn. Eléyìí kẹ̀ kò ní àǹfààní kankan tó máa ṣe fún àwọn tó ń ṣe bẹ́ẹ̀ gan ká tó sọ pé àwùjọ. So láti lè ṣe àyípadà eléyìí òun ló jẹ́ kí a gbé ìdánilẹ́kọ̀ọ́ tèmi kalẹ̀. Nígbà tó ń gbé ìdánilẹ́kọ̀ọ́ ààwẹ̀ Ramadan kalẹ̀, Sheikh Ridwan Adébáyọ̀ sọ pé ẹ̀rọ ayélujára jẹ́ ohun tó lágbára tí ogunlọ́gọ̀ àwọn ènìyàn lò kárí ayé. Sheikh Adébáyọ̀ rọ àwọn mùsùlùmí láti yàgò fún lílo ẹ̀rọ ayélujára lọ́nà tí kò bá ẹ̀sìn Islam mu
dípò bẹ́ẹ̀ kí wọ́n lò fún ìgbéga ẹ̀sìn Islam. tó yá pípọ̀ láti lè gbé ìròyìn káàkiri ayé ni láàrin ká tó dijú ká tó yajú ìròyìn téèyàn bá gbé láti bí gbogbo àgbáyé ti gbọ́ àwa fẹ́ kó jẹ́ pé ìròyìn náà yóò máa jẹ́ ròyìn dáadáa yóò sì máa jẹ́ ròyìn tí ó máa mú ìdàgbàsókè wá sáwùjọ tí ó sì máa jóore fún mùsùlùmí àti gbogbo àgbáyé. ṣùgbọ́n a ti wá rí i pé àwọn èèyàn lénìí wọ́n ti sọ di nǹkan tó ṣe pé wọn ò lò lọ́nà tó tọ́ mọ́ so ìyẹn la ṣe Ramadan lecture yìí láti tún fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nípa ọ̀nà tó tọ́. díẹ̀ lára àwọn olùkópa ṣàlàyé ìwòye sí ìdánilẹ́kọ̀ọ́ náà àti ipa rere tí ìdánilẹ́kọ̀ọ́ náà yóò kó ní ọ̀nà tí wọ́n fi ń lo ẹ̀rọ ayélujára láti fi gbé ẹ̀sìn Islam ga léyìí tí wọ́n sì gbà wọ́n níyànjú láti di aṣojú rere fún ẹ̀sìn Islam. lára pàtàkì tó wáyé nígbà ìdánilẹ́kọ̀ọ́ náà ni pín ẹ̀bùn láti fi ṣe àtìlẹ́yìn fún ìdàgbàsókè ẹ̀sìn Islam láti lè ṣe NTA. bí àwọn mùsùlùmí lágbàáyé ṣe wà nínú oṣù Ramadan tó jẹ́ oṣù mímọ́ tí àwọn mùsùlùmí lòdò fi ń gba àwẹ̀ àdúrà àti mígbòrò nínú ẹ̀mí àwọn ẹgbẹ́ Ìjẹ̀bú-Òde club ti ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ àwẹ̀ Ramadan pẹ̀lú àkòrí tí wọ́n pè ní ojúṣe pàtàkì àwọn ẹgbẹ́ nínú ìdàgbàsókè àwùjọ àti ọrọ̀ ajé tí Imam Hussein Kẹ́hìndé Ọ̀rẹ́dípẹ̀ ṣe ìdánilẹ́kọ̀ọ́ lé tí ó sì tún rọ àwọn mùsùlùmí láti máa ṣe ìrànwọ́ fún àwọn tí kò rọ́wọ́ rí pàápàá ní àkókò oṣù mímọ́ Ramadan. Ìfẹ́olúwa Àṣọlú jábọ̀ ìròyìn ẹgbórin náà síwájú sí i. ìdánilẹ́kọ̀ọ́ àwẹ̀ Ramadan ti ọdún 2026 tí ẹgbẹ́ Ìjẹ̀bú-Òde club ṣàgbékalẹ̀ rẹ̀ fún àwọn mùsùlùmí òdodo láti kọ́ wọn ní ìrònúpìwàdà àti ìwà ìfúnni ní àsìkò oṣù mímọ́ Ramadan nígbà tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àkòrí tí wọ́n pè ní pàtàkì ojúṣe àwọn ẹgbẹ́ nínú ìdàgbàsókè àwùjọ àti ọrọ̀ ajé. Alhaji Imam Hussein Kẹ́hìndé Ọ̀rẹ́dípẹ̀ ṣe àtẹnumọ́ pé àsìkò oṣù Ramadan pè fún ìfaradà àti ìwà rere. Ó ṣàfikún pé ìgbé ayé ẹ̀ṣẹ̀ máa ń ba àwẹ̀ jẹ́. Imam Ọ̀rẹ́dípẹ̀ rọ àwọn mùsùlùmí láti fi tọkàntọkàn ṣe ìfúnni nípa ṣíṣe àtìlẹ́yìn fún àwọn tí kò rọ́wọ́ rí láwùjọ. wọ́n ní tá a bá ṣe wa lóṣooṣù ọwọ́ kò sí bẹ́ẹ̀ kan lè ṣe sọ pé òun ti máa kan ọ̀níṣẹ́ ṣùgbọ́n tá a bá ń ṣe wa lẹ́yọ̀ kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ pé onítọ̀hún ò ní pẹ́ bá a lọ so òun náà ni àkórí ọ̀rọ̀ tẹ̀lé pé ẹgbẹ́ ohun tó ń jẹ́ ẹgbẹ́ gangan òun ni pé tá a bá wà ní ẹgbẹ́ kan ẹni tó bá ní ìdí ìrànlọ́wọ́ ká ṣe ìrànlọ́wọ́ fún ká má mọ̀ tara wa nìkan ohun tó ń jẹ́ ẹgbẹ́ ẹni tá a bá ń bẹ̀ ká rí i pé ẹ̀jẹ̀ wa ni blood wa ni ohun tá a bá fẹ́ fúnra wa la gbọ́dọ̀ ṣe fún. àwọn àfáà míì tó fi mọ́ àwọn èèyàn pàtàkì míì tí kò yọ ààrẹ ẹgbẹ́ Ìjẹ̀bú-Òde club sílẹ̀ Kóredé Sarudeen sọ pé ìdánilẹ́kọ̀ọ́ náà ṣe pàtàkì fún ìdàgbàsókè ẹ̀mí ìṣọ̀kan àwùjọ àti àlàáfíà gbogbo mùsùlùmí. nínú ẹ̀kọ́ tán kọ́ wa wípé ká máa lọ sí club kì í ṣe ká máa gbóbìnrin kì í ṣe ká máa jẹ kì í ṣe ká máa mú nìkan bí kò ṣe wípé ká máa ranra wa lọ́wọ́ ẹni tó wà nílẹ̀ ká fagùn pè ẹni tọ́mọ ẹ̀ nílò ìrànlọ́wọ́ ká fún ìrànlọ́wọ́ ìyẹn gan máa jẹ́ ìwúrí fún àwọn ẹlòmíì tí ò tẹ́ ń ṣe mẹ́mbà láti pé tó o bá fẹ́ ṣoríire o bẹ́tà kó máa lọ sí Ìjẹ̀bú-Òde club nítorí níbẹ̀ ńkọ́ wọ́n máa ranra wọn lọ́wọ́ ni. pé lẹ́yìn àwẹ̀ yìí gbogbo àwọn èèyàn ká bẹ̀rẹ̀ sí hùwà tí Ọlọ́run fẹ́ ká máa hù ká hùwà pẹ̀lẹ́ ká lè máa nífẹ̀ẹ́ Ọlọ́run ká nífẹ̀ẹ́ àwọn èèyàn wa ká nífẹ̀ẹ́ community wa. kì í ṣe pé àsìkò yìí nìkan ló yẹ ká máa nífẹ̀ẹ́ ara wa ló yẹ ká máa fi nǹkan tara wa lọ́rẹ nǹkan tó a gbọ́dọ̀ tẹ̀síwájú nípa ẹni fún àlàáfíà àti ìgbé ayé rere. ọ̀rọ̀ tí mo fẹ́ fún àwọn mùsùlùmí ni wípé bí wọ́n ti ṣe ń ṣe dáadáa nínú ìgbà Ramadan yìí kò ságbèrè kò sọ tí wọ́n ń wọlé lọ báyàwó wọn wọ́n ń padà gbogbo nǹkan tó ń ṣe wọ́n ń ṣe létòlétò ní ìlànà Quran so nǹkan tí wọ́n lè máa ṣe ni ẹni tó ń gbàwẹ̀ tí ò mu sìgá nígbàwẹ̀ ó lè máa mu sìgá yẹn mọ́. ètò náà parí pẹ̀lú àdúrà pàtàkì fún àlàáfíà àti ìdúróṣinṣin Akilẹ̀ Ìjẹ̀bú ìpínlẹ̀ Ògùn àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ láti lè ṣe. ìròyìn wa fún ti àṣálẹ́ òní kò ní jù báyìí lọ Ayọ̀mídé kò kàn bí orúkọ níròyìn títí di ọ̀la ó dàárọ̀.